ò ṣe é rò kò sí tójú òrèrí láyé yìí wo ó ti tó ó dà kò burú ká gbé ẹ lọ sí ilé ìwòsàn báyìí ló ò lọ ilé ìwòsàn ṣé tí wọn bàbá mu tí bóyá wà lé. mo ti dọ́dọ̀ wọn kí n tó wá sọ́dọ̀ yìí wọ́n sì lé. bàbá Adésọlá jẹ́ gbé ẹ lọ ilé ìwòsàn kárí ẹ kó lè lálàáfíà. ó dà wò Adésọlá mò ń bọ̀ tó ti sọ mò ń bọ̀. ẹ bá pẹ́ bọ́ àmì ìní pẹ́. bàbá mi ẹ bá mi sọ̀rọ̀. àbí kí ló ṣe lè. jẹ́ kí n ra páàkì wáyé. ìyá láti sọ dúró òòrùn ọmọ yẹn. kí ni ọkọ mi àtàwọn. wo bọ́mọ yẹn ṣe rí wo bó ṣe dúrébù ó dúró lẹ̀ ó ṣe kánpé kò yẹ. kí ló lọ́kàn mi àti. ẹ káàsán. supermarket yẹn ló wọ ọmọ ìdùn gan o yé ó káàbọ̀ mi bá ba ọmọ ẹ bọ̀sùn kí a máa ṣe sọ̀rọ̀ ẹ̀ báyìí sẹ́. jáwá lọ́jọ́ owó ní kí a máa ṣe sí ń bẹ̀. a lè lọ báyìí náà ó ṣàmì pé irú choice mi nìyẹn irú ọmọ tó bá rí báyìí irú ẹ̀ mo máa fẹ́ náà bọ̀sùn kí ló ń ṣẹlẹ̀ báyìí náà ó lè bá mi gẹ̀ẹ́tì náà bẹ́ẹ̀ náà. èmi bọ̀sùn kí n bá gẹ̀ẹ́tì náà kí ó ṣe ẹ̀wọ̀n tó wò lé lọ. àjọ sábà pé mi gúùgù ní ṣáìdì ìdí ẹ̀ ìwọ náà lè bá mi ṣe náà. so o mọ̀ pé o good níbẹ̀ pa bàbá ẹ̀ ni àwọn àti bàbá ẹ̀ sọ pé bàbá mi ẹ̀ jọ́ta. fún náà bàbá mi ó dáa mo ti gbọ́ lẹ́nu ẹ̀ ìwọ ló sọ bẹ́ẹ̀ nǹkan tó sọ ni. sọ pé ẹ̀ jọ́ta. ó dáa mo ti gbọ́ bàbá mi ló jẹ́ fún ẹ bá. ẹ jọ sáàsà. that is number one. Number two, ma gba 10,000 naira lọ́wọ́ ẹ̀ tó gba nọ́mbà ẹ̀ fún mi. kí ló dé a fẹ́ gbòkú ni. o ti gbọ́. láì ṣe pé a fẹ́ gbòkú mọ́ṣúárì irọ́ 10,000 naira báwo ìgbà tí n bá fún 10,000 naira owó ló fẹ́ jẹ́ ká mú lọ club. irọ́ bọ̀ sọ́wọ́ dẹ̀ bá mi lọ gba nọ́mbà yìí náà. 10,000 naira ṣó gbà owó. ó dáa mo ti gbọ́. má jẹ́ kó mọ̀ ẹ́. sọ́lá máa fún ẹ náà má jẹ́ kó mọ̀ ẹ́. sọ́lá máa fún ẹ sà. sọ́lá máa fún ẹ sà. ó dáa máa fún ẹ sà. sà. máa fún ẹ sà. gba fóònù dání. Bàdíẹ̀ Raji, my only person. Ọkọ Smolly. My boy. Oh bad. Hey, ọmọ bọ̀. Kí ló ń jábọ̀? Tó wà pa. Aṣọ ní Estinol. Ó wà. Àti Propanol. Ó wà. Yóò fún mi ní 6 of Cestinol and 2 of Propanol. All right. What? Fóònù mi dà. Jesus. Mo fi fóònù yìí sí o. Mo ti fi ṣé fóònù ẹ wà on? See flash battery. Excuse me, lady, madam, please. Ẹ jọ̀ọ́ má bínú o. Ẹ jọ̀ọ́ má mú misplace phone mi. So ṣé mo lè lo phone yín láti fi pè bóyá màá lè ní ẹ̀jẹ̀ ibi tó wà. Your phone? Bẹ́ẹ̀ ni. What's that number? Oh, please let me dial it. Thank you. Hello? Why serious o? Ó dàbí ẹni pé òun ló ń kọ mi ni. Oh, thank God. Ó dẹ̀ ring o but. Máa jẹ́ kó yẹ pé ọpọlọ jòkó lọ wọ̀. 0037. Níbo wà ni màá fi sí? Ṣé fi vibration ni? Oh! I feel so stupid. I'll be back. Just let me get the phone, okay? Thank you so much.
Everybody say yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. Hey, yeah. Edasia. Bàtí. Fún mi fóònù náà. Fóònù ẹ̀. Fún mi 10. 10 ìtura wà á bọ̀ àfà ṣé o ṣàtìpá. Tẹ́ fún mi 10K mẹ́. Ọmọ ilé tí mi 10K sí náà ó yẹ kó yẹ ilé tí mi 10K fún náà. Níwà. Fún mi 10,000 náà. A ní mi tí ní owó náà mi tí ní owó náà. Tọ́ ẹ máa gba fóònù jọ mi. Àwọn gba nọ́mbà jọ mi. Ẹni ọlọ́wọ́ tó kọ́ sí. Hello, baby. Hello. Hello, baby. Tani ẹ? Actually, o lè mọ ẹni tó ń sọ̀rọ̀. Àmọ́ Olúwaṣínà Ayomi lórúkọ mi. Ó dà. Wo ẹ̀yẹn. Wàá rí red jeep kan. Nínú red jeep Okay, anyway, my pay later me need much credit for the phone. I'm not sure. So, kí ni problem ẹ. Sọ̀kọ́ ní bàbá lò lè ní ẹja. Ọmọ tẹ́mi ṣe wà lálọ́ bá olóńgbà nọ́mbà ẹ̀ ó ṣe èmi dandan kọ́ bá. Ìwọ bá wò. Fẹ́mi lónìí jọ. Mo ṣọ́ ẹ pé mo lọ́pọ̀lọ́ jù ẹ. Olọ́pọ̀lọ́ jù mí lọ. Màá dẹ̀ bá wọn tó ẹ jẹ. Ó mọ ibi tí o dàgbà sí ni. Tẹ́kì mi nà. Màá tayọ̀ sí mọ́tò ẹ̀. Ìwọ bá wò. Àti mọ́tò ẹ̀ jà kó ṣe. Ó lọ sẹ́ni wà. Kìlì. Màá mi tẹ́kì màá dẹ̀ ẹ̀mí ìfẹ́ bá ṣẹ́rẹ̀. Ó ní lọ. Màá dẹ̀ ẹ̀mí mọ́tò wò ni fẹ́ bàjẹ́. Bẹ́ẹ̀ gbẹ́sẹ̀ jọ. Ṣé tó bá ba mọ́tò jẹ́ ìsìn? Àmà ní mọ́tò gbé lọ club. Tó ń jàmbá tó kí ló ń ṣe ẹ̀ náà? Ó ní lọ́wọ́ mi. Ó kì í ṣe ti gbà ń sìn pé àmúyẹ. Ó lè ní ẹ́. Ó lè ní ẹ́. Ó lè ní. Yes. Ó dà máa. Ọmọdé ló jẹ́ ọmọ mi ní ìjẹ́jọ́ ìwọ bá o. Ìwọ bá. Bàbá Dẹ́sọ́lá, ṣé kò fi jẹun o? Wọ́n jẹun látàárọ̀ ni lọ. Kò jẹun. Bàbá Dẹ́sọ́lá, ìjọ́ wo ló fẹ́ ṣe léyìí dà? Wọ́n lò jẹun kí tó kò bí ìlànà náà ó kọ̀ ó jẹun wọ́n tún gbóúnjẹ mí kalẹ̀ ń sì ó tún jẹ́ ó mọ̀ pé okun nílẹ̀ yẹn máa fi ń gbé títà béèyàn bá jẹun á lálàáfíà. Ṣé bàbá Mùtí ohun tó lóun máa gbé wá fún yín ó gbé wá? Gbogbo ẹ̀ náà kó wà àmọ́ gbogbo ẹ̀ lálò síbẹ̀síbẹ̀ náà kò jọra wọn. Ọmọdé ń ṣe ẹni pàbó ni gbogbo ẹ̀ ó ti ṣiṣẹ́ tó máa ṣe ọlọ́wà fún bàbá yín lálàáfíà wò ó èyí tèmi náà gbé wá ní fún ọlọ́gbàá ni tó ti rí. Epo ni màmá. Ọmọdé ń ṣe epo ẹ̀rọ ló ń wò wọ́n lẹ́rọ̀ ní ti gbé tó bá ti di ní alẹ́ tí bàbá yín bá ti fẹ́ sùn fi ìka àárín ẹ̀ báyìí kó fi pò pọ̀ kó tọ́ sí lẹ́nu lẹ́ẹ̀mẹ́ta ó ti gbọ́ torí bàbá ò ní ṣe fúnra rẹ̀ ó gbọ́ tó bá ti tọ́ sí ó máa sùn ní tí ò sí nǹkan kan wo bàbá Bísọ́lá ìwọ gangan fún ara ẹ̀ dárayá wo tọmọ yìí ó mọ̀ pé ọmọ kékeré ni Ọlọ́run á kẹ́ ẹ ìwọ náà àárọ̀ ọmọ tọ́jú ẹ̀ ó wà ní fàìsàn ló gbà láyé ẹ̀ ó káre ọmọ ní ẹ̀ mo gbà fún ẹ èmi ń lọ nìyẹn ó ti gbọ́ bàbá Bísọ́lá ó dọ̀la ọ̀la màá wá lọ́la ó dà.